أهلا مرحبا بحضور شيخنا شيخ الكريم بحضور شيخنا شيخ الكريم مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا مرحبا أهلا وسهلا مرحبا مرحبا أهلا وسهلا مرحبا بحضور شيخنا شيخ الكريم مرحبا أهلا وسهلا مرحبا مرحبا أهلا وسهلا مرحبا مرحبا أهلا وسهلا مرحبا الحمد لله. ẹjẹ́ a sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. alhamdulillah. ẹjẹ́ a sọ pé ní alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. Ó jẹ́ ìdùnnú tó tóbi àti ayọ̀ tó pọ̀ púpọ̀ ní ẹ̀sìn àwọn jama wa tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní mọ́sálásí Ojúwòye tí a wà yìí tó jẹ́ mọ́sálásí Jímàgbà ní Mùṣín lẹ́sìn àwa yanjú ọ̀rọ̀ ọ̀sẹ̀ mi wo lè yẹn máa ṣe lẹ́yìn ikú níjòkó bàbá wa àgbà bàbá wa imam tí wọ́n wà láàyè yìí kọ́lọ̀ ń jẹ́ àrí wọn pẹ́. àmín. bàbá wa imam ọlọ́run jẹ́ àrí yín pẹ́. àmín. ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa. àmín. ọba mi ò jẹ́ kẹ́ ẹ ṣèwájú náà. àmín. lọ́dún yìí náà wọ́n wá lọ́rọ̀ tí a sọkù lẹ́sìn ká gbìyànjú láti wá fi ọ̀rọ̀ náà tì lọ́dún yìí lábẹ́ àsíá àti àṣẹ àwọn bàbá wa imam kọ́lọ̀ ń jẹ́ mi wọ́n gùn fún wa. àmín. àwọn tó wá jẹ́lẹ́tò yìí ọba mi ọba àlékiọlá yọba san wọ́n lẹ́san rẹ̀. àmín. gbogbo ẹni tó dìde tó wá ẹni tó ríbi dó ẹni tó ríbi jòkó ọlọ́wọ́ san kó wá lẹ́san rẹ̀. àmín. ipò tí a wà nísìnyí nígbà tí Ramadan ń tán lọ báyìí òun nípo ká máa bẹ lọ́wọ́ ọba àlékiọlá gbogbo àwẹ̀ tá a gbà àìsùn tá a ṣe tìláwà tá a ṣe sàdákà tá a ṣe àwọn tó wà ní itikaf ẹni ọyọ sàká ọlọ́nkọ́ gbà lọ́wọ́ wa o. اللهم تقبل صيامنا وقيامنا وسجودنا وركوعنا وصلواتنا وزكواتنا وجميع صالح أعمالنا يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ساري يقوتني يونيدي ìfarabalẹ̀ yóò sì nídìí kẹ́ni tó bá ní báírò àtiwé kó yọ jáde kó máa ṣàkọọ́lẹ̀ yóò yàtọ̀ sí ti dùn ta yóò yàtọ̀ sí ti dùn rin yóò yàtọ̀ sí ti sìn. kíní òjì ó yàtọ̀ ni pé àwọn tí a fẹ́ yanjú léyìí nǹkan tó díjú tó wọnú ara wọn tó lóǹkà ni. ní ọdún tó lọ adúpẹ́ pa abadébì kan ibi tá a bá dé ni pé aago òkè àsìrátì àtàwọn tí ó kó yàngún wọn sọ̀kalẹ̀ òkè abẹ́ẹ̀kọ́ a ti sọ bí àwọn ọmọ iná bí wọ́n ti máa já sí inú iná èyí tó kù tá a fẹ́ yanjú lẹ́ni ẹni tó fẹ́ wọ àlìjẹ́nnà ó ti sọ̀kalẹ̀ sétí bèbè òkè àsìrátì. báwo ló ti fẹ́ wọ̀ ó di méní bọ́ọ̀lù àlìjẹ́nà rí gan ó kọ́ mẹ́lú àlìjẹ́nà ń jẹ́ gan àwọn nǹkan tá a fẹ́ máa yanjú lé ní ọ̀rọ̀ àlìjẹ́nà ẹni wá wọnú ná iná mélòó lọ wà ìran ná mélòó ni bóun ó ti jìyà nù ná kí wọ́n máa jẹ́ ń bẹ̀ kí wọ́n máa mú ń bẹ̀ ní tá a fẹ́ yanjú lé nínú ibi tá a ti wá gbé sẹ́jẹ̀ mọ́ àlìjẹ́nà tọ́lọ́wọ́ bá dá méje ni mélòó mo pé jẹ mọ́ mélòó mo pé jẹ mọ́ ni mo fi sọ pé tòní ọ yàtọ̀ sí gbowó àti tàǹbà bọ̀ ìdánilẹ́kọ̀ọ́ sámú bí ìgbìyànjú bá wà ní kíláàsì tí lẹ́kítọ́rà ń lẹ́kítọ́ òun ni tòní o
ẹni bá ní báyìrò tó níwèé kó máa lákọọ́lẹ̀ ẹni tí ó bá wá ní kó máa fi làákà ìtẹ̀lé wa ká lọ kódà yín máa bí yín léèrè ẹ máa dá mi lóhùn ìdánilẹ́kọ̀ọ́ ni tòní ó yàtọ̀ sí ìtàn bá bọ̀ láti lẹ̀ mélòó ni mo pe àlìjẹ́nnà ìwà dá akọ méjèèjì fún yín àkọ́kọ́ ó kọ àlìjẹ́nnà àkọ́kọ́ àlìjánà kí ni mo pè é sẹ́lá àlìjẹ́nnà tẹ̀ ń wí ó kọ ọ̀kan nínú ó kọ méje kèé ṣe gbogbo ẹ̀ ní papọ̀ jẹ́ abẹ́ bá ń káyà tó sọ bẹ́ẹ̀. ọba mi lẹ́ni tó bá tẹ̀ lọ́lọ́run tó tẹ̀ lójí sí ọlọ́run. yudkhilhu jannatin tajri min tahtiha al-anhar. ọlọ́run ọba àlekè ọlá yóò fi sálì jẹ́nnà tákìrì mọ̀dù ọmọ sàn bẹ́ẹ̀. khalidina fiha. yóò pẹ́ ń bẹ̀ lọ́kàn ní kése kò ní í jáde mọ́ ọlọ́run jáwa náà wọ́ bẹ́ẹ̀. dhalika al-fawzul azim. èrè ń jẹ́ tó yanjú lélẹ́yìí níwájú ọlọ́run àlìjẹ́nnà nu ọlọ́run ní yudkhilhu jannatin a fi síbi kan tó kọ rẹ̀ ń jẹ́ ó di mélòó báwọn. ẹlẹ́ẹ̀kejì ó kọ tí ń jẹ́ ní al-firdaus kí mo ní jẹ́ èyí tó dáa jùlọ ibẹ̀ làwọn fẹ́ wọ̀ kọ́lọ̀ ń jẹ́ àìwọ̀ bẹ̀. kí mo kó kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń káyà tó sọ̀rọ̀ ń pa ẹ̀. إن الذين آمنوا وعملوا الصالحات. ọba mi lẹ́ni tó bá jẹ́ mùmínì ní òdodo tákìdá rẹ̀ ọ̀dàrú wà á mi ló sálíhátì tí ò ní sẹ́ẹ̀bù tó ṣe láyé àbòsíṣẹ́ ẹ̀bù ọlọ́run ọba mi fẹ́rí jìn. jannatul firdausi nuzula. ọlọ́run nínú èèyàn bẹ́ẹ̀ ibi tí ó darí sí àyè òun ní ń jẹ́ firidaus. ó di mélòó? ẹ̀wẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yóò máa jẹ́ jannatu adinin kí mo ní ọmọ jẹ́ àbí kẹ́ ẹ pè ní adinin kí ni mo pè é ọyẹ bá ń káyà tó sọ̀rọ̀ ń pa ẹ̀. ذكر وإن للمتقين لحسن مآب. ọba mi ti ń bọ́lọ̀ bọ́nú alukur'an ọwọ́ ni hada dhikirun ìrántí ọlọ́run rèé. وإن للمتقين لحسن مآب. àwọn tó bá wá bẹ̀rù ọlọ́run tí wọ́n jẹ́ ni ọlọ́run ó níbi tí wọ́n darí sí tíbẹ̀ dáa ju gbogbo àyè lọ. جنات عدن. ó kọ́ ọbẹ̀ ní jẹ́ jannati àdìní ó di mélòó jẹ̀ mọ́. báyà bá ń lọ bí ẹlẹ́ẹ̀kẹrin ó kọ́ àlìjẹ́nà ẹlẹ́ẹ̀kẹrin jannatul khuldi ní ń jẹ́ kí mo ní jẹ́ jẹ̀ mọ́. kí mo ní jẹ́ jẹ̀ mọ́. òun ni àlìjẹ́nà ẹlẹ́ẹ̀kẹrin bá ń káyà tiẹ̀ náà. ذلك خير أم جنة الخلد التي وعد المتقون. ọlọ́run ní sẹ́ńtẹ̀ ń bá kí láyé yìí mo fẹ́ kọ́lé ayé mo fẹ́ gun mọ́tò ayé mo fẹ́ wọṣọ ayé sóun lọ dáa ni àbádìjẹ́nà kan ti ń jẹ́ húlídì. كانت لهم جزاء ومصيرا. ẹni bá bẹ̀rù èmi ọlọ́run ọba ibi tí ó darí sínú ààyè tí ó máa gbénu ni ó di mélòó jẹ̀ mọ́. ẹ̀bá ẹlẹ́ẹ̀karùn-ún yóò máa jẹ́ jannatun na'im kí ni mo pè é. ibẹ̀ làwọn náà ti yọ darun na'im. ẹ̀bá ń káyà tiẹ̀ náà. إن الذين آمنوا ọlọ́run láwọn tó jẹ́ mùmínì òdodo. وعملوا الصالحات. tí wọ́n ń ṣiṣẹ́ eré láyé tí wọn ò níṣẹ́ ẹbú tí wọ́n ṣe láyé àbọ̀lọ́run fẹ́ẹ́ rí iṣẹ́ ẹbú wọn jì wọ́n. لهم جنات النعيم. àlìjẹ́nà táwọn eléyìí wọ́n wọ̀ yóò máa jẹ́ jannatun na'im. ó di mélòó jẹ̀ mọ́. mélòó la fẹ́ kà mélòó la ti kà. ẹlẹ́ẹ̀kẹfà wọ́n máa jẹ́ máa wá kí ni mo pè é jẹ̀ mọ́. ó kọ àlìjẹ́nà kẹfà ní jẹ́ máa wá ẹ bá ń káyà tiẹ̀ náà. الذين آمنوا وعملوا الصالحات. ọlọ́run lẹ́nu tó bá ti sẹ́ẹ̀rẹ́ tó sì wùwá rẹ láyé lọ́jẹ́ mùmínì òdodo láyé. فلهم جنات المأوى. ibi tí ó dé sí ó kọbẹ̀ là ń pè ní jannatu al-ma'wa ó di mélòó jẹ̀ mọ́. ẹbẹ̀ rẹ̀ kejì ó kọ tiẹ̀ ní jẹ́ Darussalam kí ni mo pè é jẹ̀ mọ́. ó kọ àlìjẹ́nà kan ní jẹ́ bẹ́ẹ̀ bá ń kàyún náà. لهم دار السلام عند ربهم. ọlọ́run láwọn ẹni eré ibi wọn ó dé sí ibẹ̀ là ń pè ní Darussalam ọ̀dọ̀ ọlọ́run nìyí ń wá. وهو ولي بما كانوا يعملون. ibi wọn ó dé sínú torí iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀san rẹ̀ ni wọ́n gbà. apari ọkọ̀ àlìjẹ́nà mélòó la pè é jẹ̀ mọ́. aka ó pé àbí ó pé tọ́ ibo làlìjẹ́nà wà. àwọn kan ní mọ̀kánù òwe kan
ẹni tó ṣèwé òun náà ìrò kọ́ lálàáfíà déédéé ẹ kò ní torí jama ìwé pọ̀ lórí ilẹ̀ o bí mùsùlùmí ti ń ṣèwé ti ń dá sọ̀rọ̀ Ọlọ́run kèfèrí náà ti ń dá sọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá kàwé kèfèrí ọ̀rọ̀ kèfèrí ní ọmọ ṣe kíni ẹ wàá rò pé ọ̀rọ̀ gidi ní ṣe kíni ẹ bá ti ta kọ́lọ́hún ta kànábì ọ̀rọ̀ kíni ń sọ̀hún kèfèrí nu ọlọ́mọdé akàwé kèfèrí mo kàwé kèfèrí kanjọ́ kan iwájú ẹbẹ àjẹnà wa ọwọ́ adáàlì jẹ́nà yẹn ó pẹ̀lú Yámánì lọ́wọ́ sẹ́mi pé ìgbà tá à ń dákọ̀ àlìjẹ́nà àdàkọ̀ bìkan ti ń jẹ́ Jannatu Adini ìlú kan jẹ́ Adini ní Yámánì ọwọ́ alájẹ́nà tọ́lọ̀ ń segin ni àjẹ́nà tẹ̀mí ọwọ́ òsì ní Yámánì àjẹ́nà tẹ̀mí òsì ń bẹ̀ àlìjẹ́nà táwọ̀ jẹ̀mọ́ òkè sọ́mà lọ́wọ́ àbí wọ́n lọ́wọ́ jẹ̀mọ́ gbogbo àjẹ́nà wọ́ jẹ̀mọ́ wà fi sàmà ẹ̀ bá ń káfà. wà fi sàmà rizqukum wa ma tu'adun. ọlọ́run láti kí tẹ́mi ọlọ́run fún yín jẹ́ lérí ilẹ̀ sánmà ní ti ń wá ẹ dákun ibo lòjó ti ń rọ̀ bí nǹkan ọba wù ibo lomi ó ti wá ṣe bá ro omi iná bẹtró àbá ro omi kọ́ ni gbogbo dàbí sọ̀rọ̀ pátá sánmà ló ti wá ọlọ́run wá ní wà fi sàmà rizqukum wa ma tu'adun. ọlọ́run ládéhùn tí mo ṣàdéhùn fún yín náà pé wà lè jẹ́ náà sánmà lòun náà wà ọyẹ bá ń ka àdìsí ànábì wa Muhammad inna fil janna. inna fil jannati mi'ata daraja. tọ́ ànábì wa Muhammad ó ní bẹ́ẹ̀ nú àlìjẹ́nnà mi'ata darajatin ipò tó jẹ́ ọgọ́rùn-ún pé méjì ọgọ́rùn-ún ni. أعدها الله للمجاهدين في سبيله. ọlọ́run ọba tọ́jú ẹ̀ kalẹ̀ fáwọn tó bá jà jihad sójú ọ̀nà tọ́lọ́run ọba. كل درجتين ما بينهما كما بين السماء والأرض. sẹ́ẹ̀rí sánmà kan ní ipò kan ní ipò kejì ní bẹ́ẹ̀ yẹn bá gbéra láti bí tí ó bá fi débi déédéé ní ti ń bẹ láàrin sánmà àti ilẹ̀ lẹ́yìn ó lè kó tó débi ipò kejì. وإذا سألتم الله. ọlọ́run wa ẹ sábà fún wọn ní méje ní ká tó débi láti jẹ́ náà wa a ìpele mélòó tábà wà ní ìpele kíní sí kejì a ní déédéé ní ìsàlẹ̀ sí sánmà a tún ní kejì bẹ́ẹ̀ ìkẹta bẹ́ẹ̀ ìkẹrin bẹ́ẹ̀ tábà wà ní bẹ́ẹ̀ tó bá pé méje látò débi láti jẹ́ náà bá wa. sókè ní àbáwọn láti bí sókè báyìí ìrìn kan irú ẹ̀ kan sí ìrìn kan irú ẹ̀ kan sí ìrìn kan irú ẹ̀ kan sí ìrìn kan àwọn àrí irú ẹ̀ yọ ajá mélòó méje anabi wa ni tọ lẹ́yìn méje ń látò wá kabita ń pè ní lẹ́yìn méje ń látò kabo alijanna anabi wa ni kini. فإذا سألتم الله. tẹ́ẹ̀bà wa béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run pé mo fẹ́ wá alijanna o. فاسألوه الفردوس. alijanna ti dọ́ọ̀sì ní kẹ́ ẹ béèrè. فإنه أوسط الجنة. òun la alijanna tó balansi jù. وأعلى الجنة. òun ló sì wà lókè lókè pátápátá. وفوقه عرش الرحمن. lérí alijanna yẹn làgọ́ Ọlọ́run wà. ومنه تفجر أنهار الجنة. láti ibi àgọ́ Ọlọ́run mọ́ bíi fìrìdọ́ọ̀sì ní gbogbo akérèmọdò mi yókò ti máa wá. automatically nísìnyí tàbá bẹ̀ lọ ibùdó lọ́wọ́ ìbò lẹ́pẹ́. ok tọ níbi tọ́lọ̀ ń wà ń kátó kabi tọ́lọ̀ ń wà ibẹ̀ làlìjẹ́nà wà. ìjásí pọ́ kí àlìjẹ́nà lọ́hùn ṣe kíni lọ́wọ́ àní ń gbé. jáde ká máa kọ́ àlìjẹ́nà tó wà nílùú Yámánì tiẹ̀ nu tiwa kọ́ tiwa ń bẹ níbo jọ̀mọ́ àti parí eléyìí náà ó kílíà bí ó kílíà. tọ ibi táwa bọ́ sí nísìnyí òun wà ní asma'u abwabil janna alijanna kọ̀ọ̀kan ẹnu ọ̀nà rẹ̀ ló kọ́ kí mo ló ṣe bẹ́ẹ̀ bá dé Mẹ́kà ẹ̀yin tẹ̀ ń lọ ọmọdé ń lájì ẹ̀ máa rí babu salam abẹ́ẹ̀kọ́ ni babu malik fad abẹ́ẹ̀kọ́ ni babu malik abdullah àwọn ọkọ̀ alijanna ọkọ̀ owó lẹ́nu ọ̀nà alijanna ni ọ̀yẹ̀ bá ń káfá mi. عن أبي هريرة رضي الله عنه. نعم. أن رسول الله صلى الله عليه وسلم. نعم. قال. نعم. من أنفق زوجين في سبيل الله. ẹni tó bá ná owó rẹ̀ àtẹ̀mí rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́run. نودي من أبواب الجنة. wọ́n máa dúró ọ̀nà àlìjẹ́nà báyìí wọ́n máa pè é fàdíjọ́ àlìkíyàmà àwọn mọ̀láìkò ọ̀nà wọ́n máa pè é pé lágbájá máa bọ̀ lákàtí bí ìgbà tí kọ̀ǹdọ́tọ̀ bá ń pèrò sí ṣé ẹ mọ̀ pé wọ́n dà wálé lókè àṣíráàtì ẹ bá ti dà wálé bẹ́ẹ̀ wọ́n sákàlùkù ti lọ àwọn tí wọ́n àlìjẹ́nà wọ́n máa pè wọ́n wọ́n wá lẹ́ni tó bá ná ayé rẹ̀ àtọ̀run rẹ̀ síbi tọ́lọ́hun owó tó ní ọlá tó ní ẹ̀mí rẹ̀ ọ̀nà síbi tọ́lọ́hun tọ́ba dijọ́ àlìkíyàmà àwọn màláíkà òde ọ̀nà wọ́n máa wá pè pé má bọ̀. يا عبد الله. hada khair ẹrú Ọlọ́run àlìjẹ́nà òde rẹ̀ rẹ o àlìjẹ́nà tó jẹ́ òde fún ọ rẹ o. náà kíákíákíá. ومن كان من أهل الصلاة. ẹni tó bá yẹ pé bá máa
kírun dáadáa tí náfìlà bá dùn la. دعي من باب الصلاة. ẹnu ọ̀nà kan bẹ tí wọ́n ń pè ní báàbù sọ̀lá kí mo ní wọ́n ń pè é. wọ́n mọ̀ pé ẹ̀yin onírun ẹ máa bọ̀ ẹ̀yin tẹ̀ ń kírun ẹ máa bọ̀ ẹni tí ń pàrọ̀ jẹ́ òní wọlé o. akíkadà kan sí kò ní sẹ́bí ni kò ní wọlé kọ́ ọmọ ibi tó wọ̀ ń bẹ̀. ومن كان من أهل الجهاد. ẹni tí bá máa ṣe jihad tó náà tọ́lọ́ ọba tí máa jagun torí ọlọ́run. دعي من باب الجهاد. ẹnu ọ̀nà kan tó ń jẹ́ báàbù jihad kí mo tún pè é. wọ́n mọ̀ ní ẹ̀yin tẹ́ ń jẹ́ jihad ẹ máa bọ̀ ẹ̀yin ń jihad ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin jihad ọmọ lọ gidigidigidi ìwọ tó ja jihad ò ní lọ o yóò bẹ́ẹ̀ sì ja jihad kí mo ní yóò bẹ́ẹ̀ ṣe nínú ọ̀ràn láyé tó gbẹ́gbẹ́ jàǹbá tí òfin ní ìrálì jẹ́ náà wọ̀ Yorùbá nàmbà wáhùn ọgbọ́n burúkú ń bẹ́nu Yorùbá sẹ́rí tábà ní jihad yá nísìnyí àwọn tó bá jẹ́ ọmọ ọ̀dọ́ kéèké yóò ní à wọ́n àwọn ẹni àlọ́ jihad nísìnyí wọ́n bí mi ní ìtì bí wọ́n ò bí mọ́ tọ̀ ọwọ́ afẹ́yàwó àgbọn yóò wá ní tí n bá lọ jihad tí n bá kún sí ta ni ó tọ́jú àwọn ọmọ yìí lọ́ba tọ́jú ọmọ lọ́wọ́ bá dàgbà jẹ́ àlọ́ jihad yóò ní ṣé ní jẹun ọmọ ni ọ̀dọ̀ ọwọ́ àjẹun ọmọ títí àwọn àtọ̀ arúgbó ti yájà jihad yóò ní kí n má fọ ọ̀rọ̀ rí kú gbogbo èyí ti wáyà lọ́dọ̀ Yorùbá ọlọ́njẹ́ lè ṣe jihad èyí tá à ń ṣe iná jihad kan ni jihad ayọ̀bọ̀n kò sí nílẹ̀ mọ́ jihad ajagun kò sí nílẹ̀ mọ́ Boko Haram ọlọ́run ọ̀ràn wọn ṣe àwọn tí ń da súrí àrùn ọlọ́run ọ̀ràn wọn ṣe jihad tún wọn ṣe jihad èyí tá à ń ṣe yìí ni jihad tó wà ń ta báyìí gbogbo ẹ̀mí tó fẹ́ sọnù ká ṣe kí ni ká pè bọ̀ wáàsí ká máa gbọ́ ká máa lò àwọn tí wọ́n á ibi tẹ̀sán káàkiri tí wọ́n ń lẹ pósítà jihad ni ẹni tí ń tẹ̀sí máìkì jihad ni àwọn tí wọ́n ń kílẹ̀ ọ̀nà tẹ̀sán tẹ̀sí jihad ni ọlọ́run gbà lọ́wọ́ wa níjẹ́ wọ́n bá ń pèèyàn ní báàbù kí ni ọlọ́jà náà wọ̀ bẹ̀ ọyẹ sọ báàbù mi. ومن كان من أهل الصيام. ẹni tí bá máa ń gbààwẹ̀ dáadáa aláwẹ̀ Monday Alamisi jọ́ mẹ́ta láàrin oṣù 13, 14, 15 Ramadana ìgbà wọn gbẹ dáadáa wọ́n pè wọn náà níbo wọ́n ti pè jẹ́ mọ́. báàbù kí wọ́n ti pè báàbù síyámi kọ́ o báàbù Rayyan kí la pè o ẹnu ọ̀nà di mélòó kí n báàbù tà kọ́kọ́ báàbù kí ni kí n báàbù ẹlẹ́ẹ̀kejì kí n báàbù ẹlẹ́ẹ̀kẹta báàbù Rayyan àwọn wọlé ọ̀wọ́lé ń bẹ̀ wọn àwọn aláwẹ̀ ọlọ́run kò fi wá sínú wọn ìwà tó sì ń jẹun náà ọ ní ibi tó ti wọlé ẹni tí bá máa ṣe sàárà dáadáa wọ́n pè wọn náà ní báàbù sàdákà ibo wọ́n ti pè é àwọn tí máa ṣe sàárà gbé mílíkì fáwọn èèyàn gbé ṣúgà fáwọn èèyàn ráìsì fáwọn èèyàn ẹlòmíín tí ń dáná jọ́ táwọn ti bẹ̀rẹ̀ táwọn èèyàn lọ sínú ní ilé rẹ̀ ọ̀nà wo ló wọ́n gbà wà lìjẹ́ náà báàbù sàdákà ọ̀nà sàárà tọkàn bá fò ọ́ mọ́jọ́ kó ṣe kíni tọ́ bá ṣe kàn máa ṣe kíni ìwọ tó mọ̀ pé olówó ó sì mójú táwẹ̀ ìwọ tó mọ̀ pé ebi ń pọ̀ dáadáa ò lè finú rẹ̀ ṣeré ó sì mójú tó irun kó orí bìkan ṣe kíni kó rí gbà wọlé naam ẹ dàkún adáyé ń dúró ó dẹ̀ kọ́ mi lọ́dọ̀ akọ́ nísìnyí méjì ni kílẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ mo fi sọ pé tòní yàtọ̀ sí ìta ń bá bọ̀ àbí ò ti yàtọ̀ báyìí kílẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ kílẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ó kọ lẹ̀kùn àlìjẹ́nnà abẹ́ẹ̀kọ́ tọ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta nǹkan júwe bí lẹ̀kùn àlìjẹ́nnà kọ̀ọ̀kan ti tó sẹ́fọ̀ káwọn lẹ̀kùn tí wọ́n ń tà fún wa lẹ̀kùn mi 3.5/7 abẹ́ẹ̀kọ́ omi 4/7 abẹ́ẹ̀kọ́ omi 6/7 abẹ́ẹ̀kọ́ lẹ̀kùn àlìjẹ́nnà kọ̀ọ̀kan bó ló ti tó náà bàbá mi. عن عتبة بن غزوان رضي الله عنه قال نعم ذكر لنا أن ما بين مصراعين من مصاريع الجنة مسيرة 40 سنة. lẹ̀kùn àlìjẹ́nnà awẹ́ méjì lónìí awẹ́ mélòó lónìí awẹ́ kànnì tí wọ́n sì báyìí tó di yẹn ṣé wá rí lẹ̀kùn awẹ́ alákọ̀ọ́kọ́ yìí bá a bá rí n tó lè sáré ju pílẹ́ẹ̀nì lọ táwa tẹ́lẹ̀kùn yẹn kalẹ̀ pé tọ̀ ọ̀yá máa wá sáré lọ lórí ẹ̀ o yóò rìn ìrìn 40 years kó tó gbẹ̀gbẹ́ kan tán. ẹni ọdún mélòó mọ̀ pé ẹgbẹ́ ẹlẹ́kùn àlìjẹ́nnà kan nù o tí ọba wa ní kejì náà yóò tún ní kíni in tó lè sáré ju pléènì lọ ni mo pé o kìí ṣe tó lè sáré jẹ́ èèyàn lọ o mọ́tò kí n wí o ìrìn tí mọ́tò bá rìn ní wákàtí 6 pléènì ó rìn láàrin 20 minutes ìrìn mọ́tò wákàtí 6 pléènì ó rìn láàrin 20 minutes ìtọ́ba wa lè sáré ju pléènì lọ kọ́ wá rìn bẹ́ẹ̀ lógójì ọdún déédéé lẹ̀kùn ẹ̀gbẹ́ kan nínú àlìjẹ́nnà
kó tún wá rírú ẹ̀ ní kójí ọdún kan sí dédé lẹ́kùn ẹgbẹ́ ó tó lẹ̀ mú sí mo ní tẹ́lẹ̀kùn tó lẹ̀ mú sí kọ́dà ojú gbogbo rẹ̀ wa lọ ojú gbogbo rẹ̀ táà ń gbé yìí lọ pátápátá ẹgbẹ́ náà tóbi jẹ́mọ́ torí sábà ní kí pílẹ̀nì ó gbé ní bẹ̀rẹ̀ ayé kọ́ parí sí gbẹ̀rẹ̀ ayé kò lè lọ́sẹ̀ kan sí ìparí ẹ̀ kò lè lọ́sẹ̀ kan àwa ní kọ́ máa rìn ọdún mélòó bílẹ̀kùn àdìjẹ́nà ti tó nù ọ̀dẹ̀ kọ́ mélòó tá a kọ́ báyìí tọ̀ àbá mi ẹ̀sùn. wala ya'tiyanna 'alayha yawmun. ó ti tó ẹ fi yún lẹ̀ ọ̀yẹ̀ lọ síbi ẹ̀dá kò jàmá bílẹ̀kùn yìí ti tó yìí ọlọ́njẹ́ wàlìjẹ́nà ọlọ́njẹ́ iná wàlìjẹ́nà ọlọ́njẹ́ wàlìjẹ́nà àwọn adàlìjẹ́nà wọ́n ń pè ọ́ pé máa bọ̀ lẹ̀kùn yìí ṣèwọ́ ló sì ni àbí màláìkà bọ̀ sí bóun lẹ̀kùn àlìjẹ́nà ó ti sí níjọ́ alkiyama bóun lẹ̀kùn ó ti sí ọ̀yẹ̀ báńkà. هذا ذكر وإن للمتقين لحسن مآب. ọlọ́run ọba ní ìrántí ọlọ́run là ń ṣe fún yín yìí وإن للمتقين لحسن مآب ẹni bá jẹ́ ni ọlọ́run àti bọ̀tán rẹ̀ ó dáa. ẹni wọ́n wọ àlìjẹ́nà kan tá à ń pè ní adin. ó mọ̀dàrẹ́ láàmú sáàmù sàdọ̀ àkọ́lọ́njọ́ wọ àlìjẹ́nà. tọ́ ọ bá ti ń lọ báyìí mufattahatan lahumul abwab lẹ́kùn ọmọ sí kalẹ̀ fún rẹ̀ báyìí ni. àwa káàsì lẹ́kùn ni ó ṣe kí ni òun ni ó sì fún rẹ̀ ẹ̀kọ́ di mélòó tọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tọ́ ọlọ́njẹ́ àwọn àlìjẹ́nà o sẹ́rẹ́ àwọn ẹlẹ́kùn àlìjẹ́nà yìí wọ́n máa ń sí fún wa tá a bá wà láyé lẹ́yìn Ramadan tá ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti rẹ́jísà àlìjẹ́nà wọ́n ti rẹ́jísà ẹ̀kalẹ̀ tó yẹ pé tó bá ti kú ibẹ̀ ní jẹ́gínní wọ́n sì ti rẹ́jísà ẹlòmíì sínú náà o ẹ dákun yín yà síbi tí mo fẹ́ yà sí yìí torí kẹ́ ẹ lè mú wá sí àwọn àgbà wo ni wọ́n máa ń sílẹ̀kùn àlìjẹ́nà fáwọn tá a wà lérí ilẹ̀ tí wọ́n wà lọ rẹ́jísítà ọkọ̀ wa pé tọ̀ lágbájá ti láyè ní àìbíbà yìí ń darí bọ̀ wá jòkó ní sẹ́mà àwọn òde kan wà bẹ́ẹ̀ máa ń lọ bẹ̀ ẹlòmíì ọ̀pẹ dé bó tilẹ̀ òkọ́ pẹ́ tó àga rẹ̀ ń segin ni wọ́n ti kọ́ ọkọ̀ ẹ̀ sí ẹlòmíì ọ̀gbọ́n segin ni wọ́n ní gómìnà ń bọ̀ wá bìkan ẹni yóò máa kájú pé kò ní ta àga rẹ̀ ẹlòmíì ọ̀gbọ́n jòkó abẹ́ẹ̀kọ́ ni kọ́lá chairman local government wọn gbọ́dọ̀ jòkó lága rẹ̀ àwọn èèyàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà láyé tá a jọ wà láyé lónìí yìí tí wọ́n ti ní àyè lálìjẹ́ náà tó yẹ pé ọpẹ́ dí ọ̀kẹ́nìkankan ọ̀gbọ́dọ̀ dáyé rẹ̀ ń lọ bẹ̀ ni. àwọn wo ni ìgbà wo ni wọ́n ń sílẹ̀kùn àlìjẹ́ náà kí làwọn èèyàn ó ṣe tí wọ́n fi láyè lálìjẹ́ náà kan tó kù láyé ẹ bá ń kàdí sí mẹ́ta. ọ̀dà àbúrò rẹ̀ rà ọlọ́mọ ayọ́nu sí òun lọ́gbà wa. Ànábì wa Muhammad ń sọ báyìí pé. ìjọ Monday ó ní wọ́n sílẹ̀kùn gbogbo àlìjẹ́ náà. ويوم الخميس ìjọ Àlàmísì wọ́n sílẹ̀kùn àlìjẹ́nnà. فيغفر لكل عبد لا يشرك بالله شيئا. wọ́n wàá ṣàforíjì fún gbogbo mùsùlùmí tí ò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run mùsùlùmí tó ṣe kí ni. a ní ọmọ àgbàwẹ̀ Monday sọ dáhùn a ní ọgbàwẹ̀ Àlàmísì sọ dáhùn wọ́n bi Ànábì wa Muhammad léèrè wọ́n lọ ọmọ gbàwẹ̀ jọ Monday ó ní bẹ́ẹ̀ ni Monday ni wọ́n bí wọn. Monday ni wọ́n gbé wọn dìde Monday lòun ṣe yíyá Monday ni ó ṣe ṣe kó wọn kú ìjọ Monday sì ni wọ́n ń sílẹ̀kùn àlìjẹ́nnà wọ́n fẹ́ kẹ́ rẹ́jísítà òun síbẹ̀ wọ́n lẹ́wọ̀ Àlàmísì nǹkan oníbẹ̀ ni ìjọ Àlàmísì ni wọ́n máa ń kó gbogbo ṣẹ́ lọ sánmà tí wọ́n lọ tó gbogbo ṣẹ́ kọ̀ọ̀kan sáyé rẹ̀ òun fẹ́ kí wọ́n kó ṣẹ́ òun lọ kí wọ́n lọ tó sálìjẹ́nnà lòun fi ń gbàwé Àlàmísì ṣé wọ́n gbà á Ànábì tí wọ́n rán sí wa nù wọ́n sọ fún Ànábì pé yẹ kí fẹ́ràn lọ́wọ́ lákà máa ta kádámà mìzẹ́ndíkà máa ta àkàrà ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ ṣáájú àforíjì ọ èyí tó padà sí àforíjì ọ síbẹ̀ bẹ́ẹ̀ ní tún rẹ́jísà ara rẹ̀ sínú bó ṣé wọ́n rẹ́jísà yẹn sáà jẹ́ náà ẹni tí ẹ gbàwé Monday ọ̀ rẹ́jísà o ẹni tí ẹ gbàwé Àlàmísì kò sí registration o ẹ dákun lọ rẹ́jísà Monday tí ó tẹ̀lé àwẹ̀ yìí lọ bẹ̀rẹ̀ Àlàmísì tó bá tẹ̀lé máa gbàwẹ̀ àwẹ̀ tó ń gbà ọ̀ rẹ́jísà rẹ̀ síbó àlìjẹ́nnà ni ẹ̀sọ́ àfà mi. tọ́ ìwọ tó fẹ́ rẹ́jísà rẹ̀ sálìjẹ́nnà tó fẹ́ kí wọ́n kọ́kọ́ rẹ lẹ̀ ọ gbọ́dọ̀ wá níwà ẹyọ kan ìwà wo lọ gbọ́dọ̀ ní bàǹkà àfà. gbogbo ẹni tí ó gbàwẹ̀ níjọ́ Monday tí wọ́n rẹ́jísà rẹ̀ sálìjẹ́nnà abẹ́ni tí ó gbàwẹ̀ níjọ́ Àlàmísì tí wọ́n rẹ́jísà sálìjẹ́nnà ó gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pé ní bí òun àti ọmọ ìyá rẹ̀ mùsùlùmí bá jọ jà wọn ò ní yanra wọn lódì wọ́n parí ìjà tọ́ba bá mùsùlùmí jà tọ́ọ̀ bá parí ìjà
tí wọ́n bá ń kọ́kọ́ lọ sánmà wọ́n ò ní tọ̀ eléyìí àti eléyìí ẹ̀yọ́ ọkọ̀ wọn kó òun ìparí ìjà wọ́n kàn gbà àwẹ̀ lásán ni ẹ fún wọn ládàá ẹ̀mọ́ rẹ́jísítà wọn ó dijọ́ wọn bá parí ìjà náírà wọn kó kọ́ wọn tó dé ìwọ́n tó ń pé láyé yìí ní kí tv kú ọ̀ rẹ́jísítà o ọlọ́ọ̀lọ́mọ yẹn tẹ̀ ń yẹra yín lódì lọ́jà yìí tẹ̀ sì jẹ́ mùsùlùmí tẹ̀ ń borí tẹ̀ jẹ́ mùsùlùmí tẹ̀ ń kírun ẹ̀ ń yẹra yín lódì ẹ̀ sì ń gbàwẹ̀ mọ́tẹ̀ ń gbàlà mísì ẹ wá ní ìní kí èmi kíkì ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n gbà ládàáwẹ̀ àmọ́ wọn ò ní rẹ́jísítà rẹ síbo ọ̀kanu bí a ti sílẹ̀ pàdé mẹ́tẹ́ rẹ́jísítà rẹ ní bàǹkà àdìsí kejì. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم àwa ò ní jẹ́ àdìsí Abu Hurairah yìí náà lọ. gbogbo àdìsí tá à ń kàn bí lábẹ́ kan tá à là ń kọ́ gbà wá. táàbù rẹ̀ bá wá dánú sábẹ́ mọ́ta lọ́wọ́ kù tí ó da. àfa gbogbo ayé làbú Hurairah ẹnìkan ò sì ní ipò Abu Hurairah ń kèfèrí àfẹnitẹ́sìn òye. èyí tó kéré nínú ìdájọ́ rẹ̀ ni pé ẹ̀sìn òye ẹni ẹ̀sìn báyé kò lè yanu pàgàlà pọ́pọ́ Abu Hurairah ní kíni kèfèrí ẹni bá Abu Hurairah kèfèrí kí mo lẹ́sìn òsè ẹ̀sìn dàrú mọ́ lọ́wọ́ kí mo lọ́sẹ̀ jẹ́mọ́ Abu Hurairah kèfèrí ẹ̀ẹ̀mẹ́ ní ẹgbẹ̀rẹ̀ Abu Hurairah ni Ànábì wọ́sọ sí lọ́rùn ni ó ní ya Rasulullah èmi máa kà nǹkan kẹ́ yé mi Ànábì ní kì í yí ọ níbẹ̀ ni yóò sì máa yí ọ Ànábì sàdúrà sásọ ní lọ́wọ́ wọ́sọ wọn ò tún gbàgbé nǹkan mọ́ ẹ wá lóun lọ́gbàdì síwájú àdúrà Ànábì ọ̀sẹ̀ ni àdúrà Ànábì ìṣẹ́ ló fi láti ìsìgbà Ànábì sàdúrà fún ni pé máa lọ wọ́sọ ni tọ́ba ti wọ́ tán láyé ò tún gbàgbé nǹkan mọ́ sọ Ànábì ọ̀mọṣẹ́ tí ó ṣe inú ẹ̀sìn kó tó sàdúrà fún gbàgbé wọn fún ọwọ́ abẹ́rẹ́ ẹsẹ̀ ẹ̀yìn gbogbo ti sẹ́ rẹ̀ ẹnìkan ò ní gbogbo ti Abu Hurairah iṣẹ́ Ànábì ló ṣe kí ni tó gbogbo ti ẹni Ànábì sàdúrà fún pé máa lọ ò tún gbàgbé mọ́ ọ̀rọ̀ tí ń sọ látàárọ̀ yìí nísìnyí mo sọ̀rọ̀ bí èsì kéèké wákàtí kan tẹ́ bá kọ́ nísìnyí ìwé ti kún àbí yóò ní kún ni kéèyàn wá jòkó tànàbí lọ́dún mẹ́rin kẹ́ níbi òní kún bí yóò bá kún kí ni wàá kún ẹlòmíín ṣe ìwé láàrin ọdún kan tí ó kọ fọ́lọ̀ mẹ́wàá abẹ́ ẹ̀kọ́ ni àbú gbogbo Buhari ojú fọ́lọ̀ mú kalọ̀ gbogbo Buhari kò ju fọ́lọ̀ mú kalọ̀ ìrọ̀rọ̀ ìnira ká ìwọlé léyìí ìrọ̀rọ̀ kìmìdí wọlé léyìí ọlọ́nkọ́lá wa mẹ́ àdìsáwà tó ń ka ìdí ìṣẹ̀lẹ̀ tó gbà wá àwọn náà làwọn náà máa wí afẹ́ báńkà. قال رسول الله صلى الله عليه وسلم Ànábì tí gàdọ̀ la ń bẹ fún sọ́lá yìí pé. إذا دخل رمضان. bí Ramadan bá wọlé. فتحت أبواب الجنة. gbogbo lẹ̀kùn àlìjẹ́nnà wọ́n ṣí. وغلقت أبواب جهنم. gbogbo lẹ̀kùn náà wọ́n wá tì. وسلسلة الشياطين. gbogbo àwọn èṣù wọn dè wọ́n mọ́lẹ̀ wọn ò ní jẹ́ wọn orí sẹ́sẹ́ inú bí àti wàrà Ramadan nísìn lẹ́kọ̀ọ́ jẹ́ lẹ́sẹ̀ kínní ó ti sẹ́ kínní. nígbà làwọn afáàmọ́ fi sọ́dọ̀ pé Allahumma a'tiq riqabana minan nar ọlọ́run tún kún wa kún bí náà tún ọkùn ọrùn wa kún bí náà lọ́ọ́ dè wá mọ́. nísìnyí wọ́n rẹ́jísítà rẹ̀ jẹ́ lọ́wọ́ báyìí tẹlifíṣàn sọ àmọ́ àwọn tí ò ní rí o tọ́lẹ́ lómi bá ti ń ṣe wá sí nísìnyí àrọ́ ọmọ ní náà ni ìwà sáà ń ṣe wá sára ní ò ní rẹ́jísítà rẹ̀ ò ní ló kọ́ mbẹ́ iná lọ́lọ́ ọlọ́run níjà wọ náà ọdún mélòó jẹ́ mẹ́rin ودي حديث ميجي ابان حديث كثير عن عمر بن الخطاب رضي الله عنه eléyìí simple ọ̀sẹ̀ tí ọlọ́pọ̀ tó ní ti eléyìí àfẹni tí ọba ní í ṣe pẹ́tọ̀ ẹ̀ ń bá fẹ́ sọ pẹ́tọ̀ ọlọ́mọ rẹ̀ jí sèmi ní onílé ṣe léyìí ó mọ̀ràn lọ́gbé àdìsí yìí wá. قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيبلغ أو فيسبغ الوضوء. Ànábì ní kò sẹ́nìkan nù yín tí ó fẹ́ sàlùwàlá tí ó wàá sàlùwàlá tán tí ó fomi kárí àyè àlùwàlá dáadáa. إذا لا طبعا يقني أشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء. سلام كذا ما لا تنا وقال لا أمد باي أشهد أن لا أبيكو سوري توباتي ويتبعون Ọlọ́run ní gbogbo ẹ̀yin màláíkà ẹ bá ń ṣílẹ̀kùn àlìjẹ́nnà mẹ́jẹ̀ẹ̀jọ ibi tó bá wù ní kó wọ̀. Àmọ́ mistake kan wà méje nkọrẹ sí ẹ o bẹ́ẹ̀ mi sọ àlàfo yóò àwọn mi yóò ṣe báyìí mistake ni o ẹlẹmi yóò tún wà nàka sí ìka ń mọ̀jẹ̀ wọn gbé alátòkè kọ̀lẹ́rì kí mo ní kò ṣe a sì ń fomi sẹ́nu òun náà ṣe kí ni ọkàn ní ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu ó ti tán bó o ti wí wọn ó sílẹ̀kùn àjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ fún ọ wọ́n máa bí ọ pé èwo ló wù ọ́ tó fẹ́ ẹ dákun jama àlùwàlá ṣe kókó kìí sáwàdà fún mùsùlùmí ẹ dákun ọba àdìjọ àlùkìyàmà tani ọkọ ọba àdìjọ náà
kìí ṣe pè mí rẹ kọ́ kìí ṣe pè mí àti ẹ kọ́ tani ọkọ wà lìjẹ́ náà má nà wọ́n sókè àdúrà kí mo wí kó sẹgbẹrún kìí àmúlẹ̀ kọ̀ọ̀ràn ẹni tí ọkọ̀ wọlé aṣọ fún ọ kọ́dà kìí ṣe Ádámà kìí ṣe Musa kìí ṣe Isa pé ẹsí àlùjẹ́ nàkàlẹ̀ ta ní ọkọ̀ wọlé afẹ́mọ̀ wọlé ta ní o aṣọ fún yín. Anas ọmọ Málíkì lọ́gbàdì ti wá. ọlọ́ ànábì ń sọ báyìí pé. ó ní déwájú ẹnu ọ̀nà àjẹ́ ọjọ́ àlùkìyámà báyìí mi ànábì ó débẹ̀ báyìí. ìwà ní ẹsílẹ̀kùn. ẹni tí ń sàjẹ́ náà wá sọ pé ta ni wọ́n. ní wàá sọ fún pé ana Muhammad èmi ni Muhammad. yóò wàá sọ fún mi pé bíkà umiritu ìwọ náà wọ́n ní í sí fún. ìjẹ́ sílẹ̀kùn àlìjẹ́nnà fẹ́ nìkan ṣáájú rẹ̀. anabi tiwa ní ọkọ̀ wà àlìjẹ́nnà. gbogbo àwọn yòókù ọmọ tò ní ọ̀dà mọ̀dá yìí ń dúró bẹ́ẹ̀. nínú àwọn ìjọ Nóà níjọ abẹ́ẹ̀kọ́ Mósè níjọ abẹ́ẹ̀kọ́ ǹjẹ́ Ísá ò níjọ Mùhámmádù níjọ àbí òní ìjọ wo ni ọkọ̀ wà nìyẹn náà abẹ́ẹ̀bánká. àní Abi Hurayrata radiyallahu anhu qala. Abu Hurayrah yìí náà tún ní fa. qala Rasulullahi sallallahu. Abu Hurayrah náà ní òun náà ní kọ̀sẹ́lò mi bẹ́ẹ̀ bá ti ba Abu Hurayrah jẹ́ ó ti bàdíjà Ànábì jẹ́. Abu Hurayrah lọ́gbà wa ń gbà fà mí. قال رسول الله صلى الله عليه وسلم ọlá nàbì sọ pé ní. نحن الآخرون الأولون يوم القيامة. àwa ẹ̀yin ìjọ mi gbogbo yín ẹ̀yin lẹ gbẹ̀yìn dé ẹ̀yin lẹ ní àkọ́kọ́ níjọ́ àlìkìyámà. ونحن أول من يدخل الجنة. àwa mùsùlùmí sì là àkọ́kọ́ tá a kọ́kọ́ wà lìjẹ́nnà. bá a nàbì bá wọlé tán àwọn wọlé tẹ̀lé. wọ́n dààmú ara rẹ̀ yíyọ ẹsẹ̀ ńlá ilé kírísítẹ́nì káàkiri wọn gbẹ ọba bọ̀ ọba múra òní wọ̀bì kankan. àwọn tá a wọ́n di ìsìlámù Muhammad wọlé tán kíláàsì. lẹ́yìn tí ọba wọ̀ ọ́nù àwọn tó gbà fún ànábì di ẹ̀yìn ti wá ní. àdìs tọ́lá láàfin àlélẹ́ yìí muttafaqun alayhi Buhari gba Muslim gbà àfẹni tí ó gbà pé Buhari ọ̀rá dì í sì gbà ẹni tó ní Buhari ọgbà dì í sì wá tó Muslim ọgbà dì í sì wá àmọ́ òbí tó wọ́n wọ̀ ọjà lìkìyàmá. àwọn tá a gbà fún Buhari àti Muslim àti wọn bí tá a ṣe kíni ẹni tó ní Buhari ọ̀dà ń bọ̀ lọ́wọ́ wọ́ àtọ̀ àbá mi ẹ já lọ bùnmí. Ya lọ bùnmí. Naam. Tọ́ ẹ wo ẹ fara yín balẹ̀. Tọ́ba àdìjọ́ àlìkìyàmà. Àwọn kan bẹ́njọ́ àlìkìyàmà tí wọ́n tún ṣáájú àwa kan wọlé. Sẹ́ǹpé àlùmọ̀ náà kan wọlé abẹ́ẹ̀kọ́. Àwọn kan náà lùmọ̀ nábì wọ́n ṣáájú àwọn kan wọlé. Àwọn wo ni wọ́n ṣáájú àwọn èèyàn wọlé àfọwọ́bánká Ansari ibn Sa'ad. رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليدخلن الجنة من أمتي 70,000 أو 700,000 متماسكون. Míjọ Nábì ti pàtó yìí, Ọlọ́run ni ẹ bá ń sa àwọn 70,000 péré. Nínú ìwáyà mi, 700,000 péré ẹ bá ń sa wọn. Àwọn eléyìí ni ọkọ̀ wọlé tí wọ́n bá wá wọlé báyìí mutamassikuna akhidun ba'duhum ba'da. Wọ́n dira wọn báyìí àwọn 70,000 wọ́n dira wọn báyìí. لا يدخل أولهم حتى يدخل آخرهم. ẹni tó gbájú nù wọn àtẹni tó gbẹ̀yìn nù wọn ẹnìkan ò ní ṣáájú ara wọn wọlé wọn jọ wọlé ńgbà kan náà ni. وجوههم على صورة القمر ليلة البدر. tọ́ba dijọ́ náà ojú àwọn 70,000 tá a wí yóò dàbí ìmọ́lẹ̀ ẹjọ́ kẹrìnlá tójú wọn mọ́lẹ̀ bí ìmọ́lẹ̀ ẹjọ́ kẹrìnlá. عن عبد الله بن عمرو رضي الله عنهما. نعم. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول. ṣé ẹ lákùn jàmá sáwọn olówó mẹ́bí wọ́n pọ̀ àwọn olùsí ńkọ́ àwọn olópọ̀ jù àdìsí yìí tí a kà ní àbí àbílẹ̀ àwọn olówó ní bùn wa lówó tàbí gómìnì olówó ní bùn wa kọ́pọ̀ tàbá kàlísì yìí àpò olówó tó bá sin lọ́hùn olówó tó ṣe kíní. àwọn gbẹ̀yìn wà lìjẹ́ nìyẹn ni ẹ̀yin tálíkà tẹ̀ sí lọ́n lẹ́kọ̀ọ́ wọlé bẹ́ẹ̀ ni bàbá gbogbo tálíkà tẹ̀ ń ṣiṣẹ́ bó tálíkà mi ń mú gbó tálíkà mi ń ṣe sìnà tálíkà mi ń jà káàkiri gbòòrò tálíkà mi ń yìnbọn báwọn èèyàn eléyìí ohun tí ọba wọn lẹ́sẹ̀ sí ni o tálíkà ti ń sin lọ́hùn kí ni mo pè é
yóò ṣáájú olówó wà lìjẹ́ náà afẹ́ bá ń kàdí sí bẹ́ẹ̀ ni mẹ́jọ dùn ọ́. ọkàn ìwọ fẹ́ jálábòsí ni ọ̀ ń gun mọ́tò tọ́ da aláyé o gbélé tó wù ọ́ bẹ́ẹ̀ bá délé táwọn míì ń gbé èèyàn wò pèsè mi náà sì ń gbélé báyìí. ìrọ̀lẹ́ anamọ̀dáde Amẹ́ríkà bẹ́ẹ̀ ni anamọ̀dáde Amẹ́ríkà láti jẹ́ wa mo ti wà lọ́hùn mo lọ sí tẹ̀síìrì fún Amẹ́ríkà ìrọ̀lẹ́ anamọ̀dé ilé tẹ́lẹ̀ mi ń gbé àwa tẹ́ bá wọn tọ́ílẹ̀tì rẹ̀ sì sùn. ẹ̀yin yìí mo ti wá wò pé Ọlọ́run sáyé kan náà làwọn àtàwọn eléyìí irú ògbó làwa wá há sí ìbáyọ̀ Ọlọ́run. wọ́n ní ndó díẹ̀ tí wọlé mi náà lọ kí ìdí nlé bẹ́ẹ̀ bá wo tó wọ́tẹ̀ ń kó kí àtàwọn ilé tẹ́ kọ́ igi èèyàn onífẹ́ wá Nàìjíríà mọ́. máa ń bọ̀ wálé jẹ́jẹ́ ara mi pé ìyín lọ sunu ebútù mi èmi náà níbi tí ń sùn tí wọ́n tẹ ní síbẹ̀ tí ń sùn lẹ́gbẹ̀ẹ́ kan tí mo jú kú. ilé nígbà tẹ́ bá gbẹ́rù tẹ́ kọ́lu lé yìí tẹ́ guru mọ́tò yìí tẹ́ wọnú aṣọ yìí tẹ́ jẹ́ náà ìta àṣẹrù yín láyé kó tó wá di jáde kí á mọ̀ kẹ́tù ká tó máa ṣẹrù yín. àwọn atálíkà lákọ̀ wà dìjẹ́ náà àbá àbáǹkà dìzì. إن فقراء المهاجرين يسبقون الأغنياء يوم القيامة. Ànábì ní àwọn tálíkà tọ́jára Mẹ́kà tí wọ́n jára Mẹ́kà wọ́n ṣáájú olówó wà lìjẹ́ náà. ب40 خريفا. tálíkà ó ti wà lìjẹ́ náà ẹ̀ ká 40 years olówó ìwọlé. owó olówó ọlọ́run jẹ́ dolo sí o. ààyè òsì lónìí ni ìbájúwe ń tẹ́ ṣe fún yín tẹ́ fi ṣáájú tálíkà wọlé. àmọ́ kí tálíkà sáà máa lọ sí lọ́wọ́ olówó ni ń sọ fáwọn ó dún lẹ́yìn. náà táwọn bá wà lìjẹ́ náà éèjì wo la bá wọlé kí ni mo pè é éèjì tá a bá wọ bó wà lìjẹ́ náà ẹ bá ń ká bá mi. عن معاذ بن جبل. ẹ máa ń gbé láti bí àdìsí gangan tó yá sí kù. قال يدخل أهل الجنة الجنة جودا مودا مكحلين أبناء. bàbá wọ àlìjẹ́nà bọ́lọ́hún ti dá wa gédégbé láti wọ bẹ̀ á wà lọ́mọ 30 years ọmọdún mélòó mo pé bàbá wa gbà dáadáa tó jòkó yìí bàbá dáadáa tó jòkó yìí tí gbogbo àwọn ti di fún mi àwọn bàbá dáadáa tó jòkó yìí sẹ́rí tẹ́ bá wà àlìjẹ́nà ẹ̀ ní gbàdúgbò wọlé ẹ̀ tó dọ̀dọ̀ inú bàbá dùn ẹ̀ di ọ̀dọ́ Ṣàngó Òde bàbá ìyàwó tí wọ́n fún yín sọ ẹ̀ tó máa sọkọ ìyàwó ọlọ́wọ́ jẹ́ mi yóò gùn àwọn bàbá yóò dọ̀dọ̀ wà lìjẹ́ náà ni ọlọ́jà náà dàgbà báwa náà bá wà dàgbà ọlọ́jà wà lìjẹ́ náà gbogbo bó wà dé kọ́ ọ̀dà arúgbó tó láyé tọ́ba wà lìjẹ́ náà wọ́n da ọ padà sọ́mọ 30 years or 33 years láàrin 30 to 33 years láwà ọ̀sẹ́ni tí ó jù bẹ́ẹ̀ lọ lálìjẹ́ náà torí lásìkò òun lọ́dọ̀ ọmọkùnrin máa pé tọ́ ẹ bá wà lìjẹ́ náà bó o ní fèsì rí ó ti rí fèsì àlìjẹ́nà ẹni tó wà jẹ́nà fèsì báyìí bó o ní ó ti rí ẹ jẹ́ sáré sọ díẹ̀ bẹ́ẹ̀ fún yín nam. Innal abrara lafi na'im. gbogbo ẹni rẹ pátá àlìjẹ́nà náà yìí mi ni wọ́n wọ̀. 'ala al-ara'iki yanzurun. wọ́n gà kalẹ̀ sérí bẹ́ẹ̀dì wọn báyìí ni wọ́n máa wò. ta'rifu fi wujuhihim nadratan na'im. bẹ́ẹ̀ bá ti ń wojú wọn ẹ ti máa rí i pé ọlá wà lójú yìí kí mo ní yọ wà ń bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tí a bá rojú ọlá yọ mọ̀ tí a bá lọ́la tó bá jòkó tí ó sọ̀rọ̀ ẹ mọ̀ pé àwọ̀ yí àwọn kí ni ijó àlìkìyámà ọlá wà lójú wa sọ̀rọ̀ bí ọlá wà lójú eléyìí ó di mi ní báńkà yà lọ́tẹ̀lé. wujuhun yawma'idhin nadira. tọ́ba ijó àlìkìyámà àwọn jẹ́wọ́ àlìjẹ́ náà ojú wọn tutù. ila rabbiha nadira. ojú yóò máa wú ọlọ́run kankan báyìí ẹ wo àlè ìrọ́lọ́run láfi kú láyé bẹ́ẹ̀ nìkan bá lóhùn ọlọ́run òpùrọ́ ni o bẹ́ẹ̀ nìkan bá lóhùn ọlọ́run kí mo gbé kọ́dà kọ́ lọ lálà òde lọ́lọ́run òpùrọ́ ló pọ̀nù lọ́lọ́run ó bá ń jẹ́ sọ pé ìmísí ọlọ́run yọrọ nípa o ó dijú àlìkìyámà ká tó ṣe kíní ẹni tí ó sì wà ní jẹ́ńdò òde lọ́lọ́run jọ àlìkìyámà wujuhun yawma'idhin nadira àwọn ojú kan bẹ́ẹ̀ jọ àlìkìyámà wọ́n tutù ntí ó jò tutù ní pé ila rabbiha nadira ọlọ́run ọba ni wò náà ẹ káyà mí. wujuhun yawma'idhin na'ima. àwọn ojú yóò ìdẹ̀kọ́ wà lójú náà. لسعيها راضية. torí pé ní ó ṣiṣẹ́ tó dùn mọ́ lọ́hùn. في جنة عالية. àwọn tí ó wà láti jẹ́nà tó ga nù ni ẹ káyà mí. وجوه يومئذ مسفرة. àwọn ojú wọn tutù gbẹdẹmukẹ. ضاحكة مستبشرة. ojú wọn máa rẹ́rìn-ín yóò sì máa fanimọ́ra ẹ káyà mí. وأما الذين ابيضت وجوههم. àwa náà jókòó yìí ní ìdíje mọ́ kí ni kọ́lọ̀ wa black ni wa
bó sì wù yẹn pé chocolate tẹ́ bá ti pè ní chocolate kò sí nǹkan kan ara Ghana dúdú jù wá lọ ara kódòfò à bíi èédú wọn rí àwa kàn pẹ̀lú dúdú ni àwọn tó dúdú jù wá lọ káyé sẹ́ẹ̀rí dúdú ẹlòmíì dédé aṣọ àfáà mi yìí ni bá a fa aṣọ àfáà mi yóò dúdú sẹ́ẹ̀sì rí bá ti dúdú yìí ọlá ni kí mo gbé ìgbà níjẹta àbíjẹ ni ní sọ fún wọn lamẹ́ríkà mo ká sùpà fún wọn tán ọba tẹlẹ yàtọ̀ ọba béèrè ọ̀rọ̀ àbí mi léèrè pé wọ́n béèrè nípa ọ̀rọ̀ èdè àti àwọ̀ múníà ẹ̀jẹ̀ adélẹ̀ ẹ̀jẹ̀ abẹ́ di nǹkan sílẹ̀ yìí ọlọ́ni wákìtì láàfin àlìsínátìkún wà lùwàlẹ̀kùn èmi ọlọ́run fi yín sọlá àwọ̀ yín mo dá lọ́tọ̀ọ̀tọ̀ ahọ́n yín mo dá lọ́tọ̀ọ̀tọ̀ àwọ̀ tiwa nísìnyí ọlá kan ní dúdú ni wá àwọ̀ ẹlòmíì funfun ni àwọ̀ ẹlòmíì chocolate ni àwọ̀ ọ̀ràn míì pupa ni àwọ̀ ọ̀ràn míì kò dúdú kò pupa ọwọ́nú ara wọn àwọ̀ ọ̀ràn míì bí ẹ̀jẹ̀ lórí tẹ́ẹ̀mọ̀ wa rẹ̀ tẹ́ẹ̀rù fẹ́jẹ̀ ni mo nígbà tí ọlọ́run wá ṣàánú ẹ̀yin Yorùbá tó da yín dúdú tó kéde Yorùbá bẹ̀yìn lẹ́nu tẹ́ ẹ wá lọ sọ̀rọ̀ ayé di pupa tẹ́ ẹ fẹ́ gbọ́ Yorùbá máa táwọn ọmọ yín wá wà tí wọ́n gbọ́ Yorùbá kì í ṣe líle ẹ fẹ́ ọlátọ́lọ́ fi yín sí ẹ fẹ́ dọ́là mú ọlákàlà wa náà ìjọ sì jẹ́ mọ̀ pé àyàtọ̀ síra wa bọ́bá rẹ̀ òyìnbó nìsín wọ́n fẹ́ jẹ́ dúdú fún yọ gbà á abẹ́ẹ̀kọ́ ni tí wọ́n bá sì rán awọ lọ́dọ̀ dúdú wọ́n mú iṣan funfun wọ́n fi rán awọ yóò sì dúró àbí òní dúró ni wọ́n sì mú iṣan dúdú wọ́n fi rán awọ àwọ̀ yìí ọlọ́run kàbí sọ́lá ni tọ́ba dijọ́ àlùkìyàmà wàláhì àwọ̀ yìí ànígbé wà lìjẹ́nà o ọlọ́run ni gbogbo fèsì wọn ẹ bá ń sọ di funfun bí aṣọ funfun ni tọ́ba dijọ́ àlùkìyàmà ẹni ẹ bá ti rí fèsì láti funfun ọmọ fónú ẹni fèsì ẹ bá dúdú ọmọ fónú ọlọ́mọdé fèsì wo dúdú jọ àlùkìyàmà mọ́tà yìí dúró bẹ́ẹ̀ tọ́ àwa fẹ́ wà lìjẹ́nà aláàmọ̀ wọlé sọ wọ́n kàn ní ẹ máa bọ̀ àkàmọ́ ẹran lọ sùn àwọn kò ní rí bẹ́ẹ̀ bó láti wà lìjẹ́nà bó wọn ti pàdé wa èyí wọn pàdé wa ni tí wọ́n máa jó wọ́n jó pàdé wa ni afẹ́ bá ń káyà ni. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. alẹ́ yìí màláíkà wọn ni naam ọ̀ya ẹ bá ń lídìí àwọn tí ó wọ àlìjẹ́nà ẹ máa ń lídìí wọn àlìjẹ́nà. حتى إذا جاءوها. tí a bá wá dé àlìjẹ́nà ni àbá mi máa rọ́ọ̀ṣì rẹ̀ kọ́ sáyé. وفتحت أبوابها. wọ́n sílẹ̀kùn àlìjẹ́nà fáwọn tó fẹ́ wọlé. àwọn tí wọ́n ń sọ àlìjẹ́nà Allahu akbar. àwọn tí sọjọ́ máa pè sàlámù aleikum tibtum. fadkhuluha khalidin. àwọn màláíkà máa pè ẹ máa wọlé ẹ máa rọra ẹ kó eríire ẹ máa wọ bẹ ẹ máa jáde mọ́. àwọn màláíkà máa kí wa lẹ́yìn àwọn màláíkà tí ó kí wọn ẹ bá ń wo wal malaikatu yadkhuluna. alayhim min kulli bab. bàbá bẹ́ẹ̀ wà lìjẹ́nà màláíkà máa pàdé wa lọ́tún wọ́n máa pàdé wa lọ́sì. wọ́n máa pè ẹ̀yin mùmíní ẹ máa wọlé bí máa sọ̀bárì tó ń sùúrù lẹ́sìn tẹ́ fi wà lìjẹ́nà. ẹ kú eré àjẹ́nà tẹ wọ̀ ẹ dákun bẹ́ẹ̀ ọba ṣe sùúrù sórí wà lìjẹ́nà ni. àbá sùúrù lẹ́yìn fi wà lìjẹ́nà ẹni tó ṣe sùúrù tó mójú kò ń bì sí ná. wàhálà tóbìnrin ń fún ọkùnrin mi ń gbà mí ó lè jẹ́ òṣèṣì ná. yóò mú sùúrù ni pé àìní sẹ́ẹ́ ẹlòmíì lọ́pọ̀ tó ń ti jìbìtì kò sí wàhálà tọkùnrin ń dààmú obìnrin mi ń gbà mí yóò jóbi mi ò ṣèṣì náà tí ò ní kò jẹ́ ń gbádùn kí wàhálà rẹ̀ kéèyàn wá kó mi ń ṣe sùúrù kọ́ máa ṣèṣì náà kọ́kùnrin ṣe sùúrù kọ́ máa ṣèṣì náà kọ́ máa jalè kọ́ máa mutí kọ́ máa lọ patí lọ́ọ́ ju panṣágà á sùúrù ńlá ni ẹgbẹ́ rẹ̀ máa sọ wọ́n lọ patí ọ̀lọ́ ẹgbẹ́ rẹ̀ olówólówó wọ́n náwó pélére ọ̀ náwó ẹgbẹ́ rẹ̀ wọ́n mutí wọ́n bí ń ṣe fàájì ìwọ ló mutí olówó lọ́wọ́ ọ̀rọ̀ mọ́tò tó da ó gómìn títì ó yẹ kó wà lìjẹ́nà ni wọ́n fi ní sàlámù aleikum àwọn mọ̀lẹ́kùn ní ẹkú oríire bìmọ̀ sọ̀bárì tó sùúrù yìí pọ̀ fanima okuba ẹkú oríire bí tá a dé sí ọlọ́jà lè ṣe sùúrù o sùúrù tí ó gbà wà jẹ́nà ọlọ́jà lè ṣe sùúrù tábà jẹ́nà ọlọ́jà lè ṣe tọ́ ọlọ́run nínú àwọn eléyìí la fẹ́ wà àwọn tá a fẹ́ ka ọ̀rọ̀ wọ̀nyí àwọn kan bẹ́ẹ̀ ní alikiyama wọ́n kàn ní ẹ̀yin tiyín ẹ máa la àlìjẹ́nà ṣe é rí ẹ̀yin a nídìí kẹ wọ́n iṣẹ́ yín ẹ má wọ́sẹ́ ẹ má sọ̀sùn wọn sí àwọn eléyìí ẹ sì má bí wọn ní kankan ṣé wọ́n ti jí báyìí àwọn ní wọ́n ti dìde nísàlẹ̀ ọ̀yá ẹ máa lọ àwọn wo ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún jọ alikiyama
عن ابن عباس àní ọmọ gbé láti ibi akọ́lá nàbí yìí o. عرضت علي الأمم Ànábì ni mo dé àlìjẹ́nnà wọ́n wá káwọn èèyàn mi báyìí. فأجد النبي يمر معه الأمة Ànábì kọ̀ọ̀kan ìwọ ń lọ pẹ̀lú àwọn ìjọ rẹ̀. والنبي يمر معه النفر Ànábì mi èèyàn tẹ́sárẹ́ lọ́tẹ̀lé. والنبي يمر معه العشر Ànábì mi èèyàn mẹ́wàá péré lọ́tẹ̀lé. والنبي يمر معه الخمسة Ànábì mi èèyàn márùn lọ́tẹ̀lé. والنبي يمر وحده Ànábì mi ń lọ fún rẹ̀ kọ̀rẹ́ nìkan tẹ̀lé. فنظرت فإذا سواد كثير mo wá wò nǹkan tó lọ sùn à tí wọ́n pọ̀ lọ bí omi. قلت يا جبريل mo wá ní wọ Jibril. هؤلاء أمتي sáwọn ìjọ mi rèé. قال لا wọ́n láwọn ìjọ tiẹ̀ kọ́ yìí o. ولكن انظر إلى الأفق ó ní ṣùgbọ́n wo ọ̀kan kan lọ́ọ̀kan kan ni. نظرت mo bá wo bẹ̀. فإذا سواد كثير mo tún wá láwọn ìjọ mi tó tún lọ sùn à. قال هؤلاء Jibril wá ní tọ̀ mọ́ mọ́ àwọn ìjọ tiẹ̀ lélẹ́yìí o. هؤلاء 70,000 wá wo àwọn gùdámùhùn. قدامهم wá wo àwọn tó tò níwájú àwọn ìjọ yẹn àwọn tó wà wájú 1 2 3 sọ̀rọ̀ àwọn 70,000 tí wọ́n tó wájú àwọn eléyìí wò ní sàkántì o. ولا عذاب wọn ò sì ní jìyà kan wọ́n dìde sáré báyìí wọ́n wọ àlùjànnà lọ ní automatic ní first class. قلت ولد mo wá béèrè pé kí ló ní bẹ́ẹ̀ wọ́n fi títí wọ́n fi rí bẹ́ẹ̀. قال كانوا لا يفتؤون tọ́ àwọn tí wọn ò ṣe láyé rèé o tí wọ́n fi wà àlùjànnà. kánú لا يفتؤون la yakta'un. lárúbá ń pe kíní kan ní káyù kí ni mo pè jẹ́ mọ́ káyù yẹn ni pé bí lárúbáwá bá di àárẹ̀ táàrẹ̀ yẹn bá dojú ẹ̀ wọ́n wà lọ lè fi òkúta síná yóò gbóná àbí kí wọ́n kiri bọ́ná kó gbóná wọ́n wà á fi tírìtì bí àárẹ̀ tí ọ̀rẹ́ wọn yóò fi wá lọ. Ànábì láwọn tó yẹ pé tọ́ba rẹ̀ wọ́n èé fi nǹkan gbóná jóbẹ̀ kó fi lọ àwọn ẹni àwọn tó wà wájú ni. wàlá yastarqun táàrẹ̀ bá kọlù wọn ò ní pé wọ́n á ṣe rúkìyà fún mi wọ́n gbà pé àdánwò ti dé kí n jó ṣe mí kọ́ pa mí.